Praise the Lord, praise the living Jesus. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín lórí ayé wa. Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Ọlọ́run a dúpẹ́ nítorí pé ẹ ń jẹ́ Ọlọ́run fún wa ní gbogbo ọ̀nà, nítorí pé ẹ dára sí wa ní gbogbo ọ̀nà, nítorí pé ẹ fi wá sílẹ̀, ẹ kọ̀ wá sílẹ̀, nítorí pé ààbò yín dájú, nítorí pé ẹ jẹ́ kójú tì wá. Ọlọ́run ẹ gba ọpẹ́, Ọlọ́run ẹ gba ẹ̀yìn. Ọlọ́run a fẹ́ bára wa sọ̀rọ̀ ní àkókò yìí lórúkọ Jésù. Ẹ̀yin ọba tó ń jẹ́ ọ̀rọ̀, ó yẹ wá darapọ̀ mọ́ wa. Ọlọ́run tí ń jẹ́ ọ̀rọ̀, ó yẹ wá darapọ̀ mọ́ wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sì sọ ayọ̀ nínú ayé wa. Àwa tá a fẹ́ sọ àtàwa tá a fẹ́ gbọ́ lórúkọ Jésù, má jẹ́ kọ́rọ̀ yìí takò wá lọ́jọ́ ìkẹyìn. Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Àkórí nǹkan tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ ní àkókò yìí ni nǹkan tí à ń pè ní ta ni Kristẹni? Who is a Christian? That is the topic of our sermon today. Who is a Christian? Ta ni Kristẹni? So, kí ni à ń pè ní Kristẹni gangan? Ṣé ẹni tó ń lọ sí kérúbù ní Kristẹni? Ṣé ẹni tó ń lọ sí rìdíìmù ní Kristẹni? Ṣé ẹni tó ń lọ sí sẹ̀lẹ̀ ní Kristẹni? Ṣé ẹni tó ń lọ sí Pentecostal ní Kristẹni? Ṣé ẹni tó ń lọ sí Christ Apostolic Faith ní Kristẹni? Ṣé ẹni tó ń lọ sí Deeper Life ní Kristẹni ni? Àní kí là ń pè ní Kristẹni gangan? Ta lẹni tá à ń pè ní Kristẹni? Pè ní Kristẹni ni ẹni tó ti jọ̀wọ́ ayé rẹ̀ fún Kristi, ẹni tó ti gba Jésù lólúwa àtolùgbàlà rẹ̀, ẹni tó ti di ẹ̀dá tuntun tí kìí ṣẹ̀dá àtijọ́ mọ́, ẹni tó ti jọ̀wọ́ ohun gbogbo sílẹ̀ f'Olúwa, tó sì ti ń gbégbé ayé ẹ̀dá tuntun nínú Kristi. Òun là ń pè ní Kristẹni. Àní ta ni Kristẹni? 2 Corinthians 5:17 káwo nǹkan tó Olúwa bá wa sọ níbẹ̀. Ó sọ wípé nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ó ti kọjá lọ, kíyèsí wọ́n sì di tuntun. Ó ní ẹnikẹ́ni tó bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ó sì di tuntun. Àlẹ́ni tó ti wà nínú Olúwa, tó ti wà nínú Kristi, tó ti jẹ́wọ́ Jésù lólúwa àti olùgbàlà rẹ̀, tó ti fi ìwà rẹ̀ àtijọ́ sílẹ̀, tó ti kúrò nínú ọ̀nà rẹ̀ àtijọ́, àló ti di ẹ̀dá tuntun. Jẹ́ wá rí ohun gbogbo tó jẹ́ ohun àtijọ́, ẹ̀ṣẹ̀ àtijọ́ yẹn ó ti kọjá lọ, nítorí wípé ara wa ní iye kan, èyí tá a fi ẹ̀jẹ̀ Jésù ṣe, iye tá a fi rà wá. Nígbà tá a ti fi ẹ̀jẹ̀ yẹn rà wá, tá a ti jẹ́wọ́ Jésù lólúwa àti olùgbàlà wa, tá a ti ṣe tán láti di ẹ̀dá tuntun nínú rẹ̀, àní gbogbo ẹ̀ṣẹ̀ wa àtijọ́ yẹn ó ti dárí ẹ̀ṣẹ̀ yẹn jìn wá. Nǹkan tó wá ń sọ fún wa ni pé ó ní ká máa lọ, ká má ṣe dẹ́ṣẹ̀ mọ́. Ẹ jẹ́ ká tún wo nǹkan tí John 8:44 sọ fún wa. John 8:44. John 8:44 ó sọ wípé tí èṣù bàbá yín ni ẹ̀yin ṣe, ìfẹ́kúfẹ̀ẹ́ bàbá yín ni ẹ sì ń fẹ́ ṣe. Apànìyàn. Ó sọ wípé apànìyàn ni òun láti àtètèkọ́ ṣẹ̀ wá. Kò sì dúró ní òtítọ́ nítorí tí kò sí òtítọ́ nínú rẹ̀. Nígbà tí ó bá ń ṣèké nínú ohun tirẹ̀ ni ó ń sọ, nítorí èké ni àti bàbá èké ni. Ó sọ wípé torí pé a ti fìgbà kan jẹ́ tèṣù rí o. A ti fìgbà kan jẹ́ tèṣù baba ńlá wa rí, torí wípé ẹ̀ṣẹ̀ ti sọ gbogbo wa di tèṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò sí irọ́ níbẹ̀. So nígbà tá a bá ti wá jọ̀wọ́ ayé wa f'Olúwa, tá a ti jẹ́wọ́ Jésù lólúwa àti olùgbàlà, tá a ti bẹ̀rẹ̀ sí ní gbégbé ayé ẹ̀dá tuntun nínú Olúwa, ìyẹn la tó ṣẹ̀ṣẹ̀ di tọmọ Olúwa, láti wá fi iye yẹn rà wá padà, èyí tí ṣe ẹ̀jẹ̀ Jésù, kúrò lọ́dọ̀ òkùnkùn, kúrò lọ́dọ̀ Sátánì, wá sí ọ̀dọ̀ Olúwa. Torí pé a ti fìgbà kan jẹ́ tèṣù rí nínú ayé, àti wò oríṣiríṣi ìwà, èyí tí ń ṣe ìwà ọmọ ayé, èyí tí ń ṣe ìwà ti Sátánì, èyí tí ń ṣe èso ti òkùnkùn. A ti fìgbà kan wù ú sẹ́yìn sí. Àní ta ni à ń pè ní Kristẹni? Ẹni tó ti ní life changing encounter with Christ, ẹni tó ti ní ìbápàdé pẹ̀lú Olúwa, ẹni tí Olúwa ti bá ayé rẹ̀ pàdé, tá a ti yí padà, tá a ti sọ di ọ̀tun, tá a ti change kúrò nínú ọ̀nà rẹ̀. Àní ta ni à ń pè ní Kristẹni? Ẹni tá à ń rí ìwà àti ṣe Kristi nínú ayé rẹ̀, òun là ń pè ní Kristẹni. Ìtàn Jákọ́bù, ó ní ìbápàdé pẹ̀lú Olúwa. Ìbápàdé tó dẹ̀ ní pẹ̀lú Olúwa ni wípé ó bá áńgẹ́lì ìjàkadì gidi, tó jẹ́ wípé wọ́n jàjà yẹn àfẹ̀mọ́júmọ́ fẹ́ mọ́ bá wọn níbẹ̀. Ó wá ní kó jẹ́ kóun máa lọ, ó lóun ò ní jẹ́ ó lọ. Jákọ́bù lóun ò ní jẹ́ ó lọ. Ó ní àfi tó bá ṣe kíni, àfi tó bá dóun láre, tó bá súre fóun. Ó dẹ̀ béèrè pé kí lorúkọ rẹ̀? Ó ní Jákọ́bù. Ó ní a kì yóò pè ọ́ ní Jákọ́bù mọ́, bí kò ṣe Ísírẹ́lì. A yí orúkọ rẹ̀ padà,
ó ní life changing encounter. A yí orúkọ ẹ̀ padà sí orúkọ rere nítorí wípé orúkọ yẹn ò fìtì, orúkọ yẹn ò dára fún. Nǹkan gidi kan fẹ́ jáde láti inú ìran yẹn sí gbogbo ìran ẹ̀dá ènìyàn pẹ̀lú orúkọ yẹn. Tó bá dẹ̀ ń gbé orúkọ yẹn káàkiri, nǹkan yẹn ò lè jáde nínú ìdílé rẹ̀ sí ìran ẹ̀dá ènìyàn. Kí là ń pè ní Jákọ́bù? Kí ni ìtumọ̀ orúkọ yẹn? Ìtumọ̀ Jákọ́bù túmọ̀ sí ajìnilẹ́sẹ̀, deceiver. Òun ni à ń pè ní Jákọ́bù, ajìnilẹ́sẹ̀, is a deceiver. Orúkọ yẹn a ò dẹ̀ lè fi orúkọ yẹn bí nǹkan tó dára jáde nínú rẹ̀. So a ní láti pa lórúkọ dà ká sọ di ẹ̀dá tuntun. A ní láti pa èmi náà lórúkọ dà ká sọ mí di ẹ̀dá tuntun. A ní láti pa ẹ̀yin náà lórúkọ dà ká sọ yín di ẹ̀dá tuntun kí a lè ṣe kíni, ká lè jẹ́ ẹ̀dá tuntun nínú Olúwa. A máa nílò ìbápàdé pẹ̀lú Kristi. Mo ń sọ̀rọ̀ nípa ta ni Kristẹni. Mo sọ wípé ẹni tá à ń rí ìṣe àtiwá Kristi ní inú ayé rẹ̀, ẹni tó ti jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà, tí èṣà aláfẹnujẹ́ nìkan, tó gbà ní Olúwa, tó dẹ̀ tún gbà lólùgbàlà, tó kó gbogbo nǹkan lẹ̀ fún, tó jọ̀wọ́ ayé rẹ̀ kó Olúwa máa darí rẹ̀. Ẹni tá à ń rí ìwà àti ìṣe Kristi lára rẹ̀. Ní Áńtíókù, ìgbà tá a fẹ́ dá àwọn ọmọ lẹ́yìn Jésù mọ̀, tá a fẹ́ identify wọn gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí onígbàgbọ́, ìwà àti ìṣe Kristi la rí lára wọn, tá a fi sọ wípé àwọn tá à ń rí yìí ojoojúmọ́ nígbà tí wọ́n ń rí wọn, wọ́n ń rí ìwà àti ìṣe Kristi lára wọn. Wọ́n ní dájúdájú àwọn ọmọlẹ́yìn Kristẹni ni, Kristẹni ni a ó máa pè wọ́n. Ibi tí Kristẹni ti jáde nìyẹn, nítorí ìwà àti ìṣe Kristi tá a rí lára wọn. Òun ni wọ́n fi ń pè wọ́n ní Christian. Kí dẹ̀ ni ìtumọ̀ Christian? Christian túmọ̀ sí Christ-like, tàbí ká pè ní Kristi kéékèèké. Christian, Kristi kéékèèké, Kristi wẹ̀wẹ̀wẹ̀ pé Kristẹni làwọn ẹni, Kristẹni la ó máa pè wọ́n torí a rí wà àti ṣe Kristi lára wọn. Nǹkan tá à ń pè ní Kristẹni yẹn, Kristi kéékèèké. Ìjẹ́wọ́ àti ṣe tèmi àti ẹjọ́ ti Kristi kéékèèké, ìjójọ ti Kristẹni lótìtọ́, ìjójẹ ti Kristẹni lódodo. Ìjẹ́ à ń rí wà àti ṣe Kristi nínú ayé wa, ìjẹ́ à ń fògo Ọlọ́run ràn, ìjẹ́ ayé wa polówó Ọlọ́run fún àwọn ẹlòmíì, ìjẹ́ ayé wa wàásù ìyìn rere fáwọn ẹlòmíì, ìjẹ́ ayé wa sọ nípa Kristi fáwọn ẹlòmíì, ìjẹ́ à ń gbégbé ayé wa fún Kristi tá a pè ní Olúwa àtolùgbàlà yẹn. Kí là ń pè ní Kristẹni? Mo sọ wípé ẹni tó gbà gẹ́gẹ́ bí Olúwa àti tó gbà gẹ́gẹ́ bí olùgbàlà. Kì í ṣe pé àgbà gẹ́gẹ́ bí kákan gbà gẹ́gẹ́ bí olùgbàlà nìkan. Irọ́ mi ń sọ bẹ́ẹ̀. Mo ń sọ wípé aláwa tá a gbà gẹ́gẹ́ bí Olúwa pẹ̀lú ẹ̀. Nítorí ìyàtọ̀ ń bẹ nínú wípé mo kàn gbà lólùgbàlà nìkan. Ọ̀pọ̀lọpọ̀ olùgbàlà nìkan la gbà. A kàn gbà lólùgbàlà torí wípé ó save wa, savior ni. Àwọn ìrìn àjò kan là wa kan rìn débì kan tá a rí wípé Jésù yẹn nìkan náà ló tó gbà wá. Òun ló dẹ̀ gbà wá nínú ẹ̀, ó dẹ̀ di savior wa. Ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa ẹni tó gbà gẹ́gẹ́ bí Olúwa, ó tún gbà gẹ́gẹ́ bí olùgbàlà. Tó o bá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa, ó ti di lọ́ọ̀dù ẹ tó máa ṣe kíni, tá máa darí ayé ẹ. Ayé rẹ ọwọ́ rẹ̀ ni ó wà, kì í ṣọwọ́ tiẹ̀ mọ́. O ò ní ipa àbí àṣẹ lórí ayé rẹ mọ́. O ò ní capacity àti control ara rẹ mọ́. Bí kò ṣe ẹ̀mí mímọ́ Ọlọ́run nìkan ló máa control ẹ. Kristẹni ni ẹni tó jẹ́ ni ẹ̀mí ni Kristẹni, kò kí ń ṣe ẹni tó ń jẹ́ ni ara, kì í hùwà nípa tara, kò ń dance to people's opinion, ó máa ń dance to the only God opinion. Ẹni tá à ń pè ní Kristẹni. Lọ́pọ̀lọpọ̀ alágbà gẹ́gẹ́ bí olùgbàlà, ṣùgbọ́n tá a gbà gẹ́gẹ́ bí Olúwa. Torí tá a bá gbà gẹ́gẹ́ bí Olúwa, á kó ayé wa lé lọ́wọ́. Ìwọ lolúwa mi, ìwọ ló ní, àní o máa darí ayé yẹn bó ṣe wù. Máa darí ayé mi bó ṣe wù Olúwa. A ó fún ẹ̀mí mọ́ láàyè láti darí wa, láti ṣiṣẹ́ nínú ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ wa tá a pera wa ní Kristẹni, tá a gbà lólúwa àtolùgbàlà, a yọ̀ǹda ara wa fún Olúwa, a yọ̀ǹda ara wa fún ẹ̀mí mímọ́ láti darí ẹ̀. Ebi tó o bá yọ̀ǹda ara rẹ, lẹ̀mí mímọ́ máa darí rẹ. Ó ń tọrọ ẹ̀ lójoojúmọ́, ẹ̀mí mọ̀ yẹn tó wá dé sáyé rẹ̀, ṣùgbọ́n ò yọ̀ǹda, ò kó gbogbo ẹ̀ lẹ́wìí pé ó yá máa darí ẹ̀. Ìwọ ló fẹ́ máa ṣàkóso yẹn lọ, ìwọ ló fẹ́ máa darí ẹ̀ lọ. Jésù nìkan dẹ̀ lálákòóso ayé gbogbo, òun ló lè yọ̀ǹda gbogbo ẹ̀ lẹ́fun. Ẹ̀mí mímọ́ ló ní láti darí ayé yẹn. Ìyà àtìgbà tó o bá ti lè jẹ́wọ́, tó o dẹ̀ ti sọ wípé o ti yọ̀ǹda ayé rẹ̀ sílẹ̀ fún, ó ti dá gbogbo ẹ̀ lẹ́fun Olúwa pátápátá. Jésù ẹ̀mí mímọ́ nìkan ló gbọ́dọ̀ máa darí ayé wa. Nígbà tí Jésù ń lọ, ó lóun ń lọ, ṣùgbọ́n òun fẹ́ lọ pèsè àyè sílẹ̀ fún wa. Ó wá sọ gbólóhùn kan, ó ní ṣùgbọ́n èmi ò rán ẹ̀mí mi, mo máa rán sí yín. Kí dẹ̀ ni ẹ̀mí Jésù tá à ń sọ̀rọ̀ nípa ìtàrán sí wa? Ẹ̀mí mímọ́, èyí tó ṣe
pàtàkì tó ṣe kókó nínú ayé gbogbo kìrìsìtẹ́nì gbogbo ló gbọ́dọ̀ ní ẹ̀mí mímọ́. Èyí tó bá jẹ́ kìrìsìtẹ́nì òtítọ́, Bíbélì sọ ó ní ẹ máa fi ẹ̀mí dán ẹ̀mí wò ká lèmi tí ń ṣe ti Olúwa. Tí a ò bá nílò ẹ̀mí mímọ́ ni Bíbélì ò ní sọ bẹ́ẹ̀ pé ká máa fi ẹ̀mí dán ẹ̀mí wò. Àní gbogbo wa nílò ẹ̀mí mímọ́ Ọlọ́run. A pèrè wa ní kìrìsìtẹ́nì òtítọ́ àti òdodo. Ẹni tó bá jẹ́ kìrìsìtẹ́nì lóòótọ́ tó jẹ́ ọmọ Ọlọ́run, èyí tó jẹ́ ojúlówó ọmọ lọ́wọ́ Ọlọ́run, tó jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run, ó gbọ́dọ̀ ní ẹ̀mí mímọ́ nínú ayé rẹ̀. Ẹ̀mí mímọ́ Ọlọ́run gbọ́dọ̀ wà ní. Torí tá a bá wọnú ìwé Róòmù 14, ó sọ fún wa wípé jẹ́ n kà jáde fún wa. Ó ní nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Iye àwọn tá à ń ṣe amọ̀nà fún nìkan láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá. Mo dẹ̀ sọ fún wa pé kí lẹ̀mí rẹ̀ ẹ̀mí mímọ́ ni. Èyí àwọn tí à ń ṣe amọ̀nà fún látọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá nìkan òun là ń pè lọ́mọ Ọlọ́run. Kì í ṣe àwọn tó ń ṣamọ̀nà fúnra wọn láti ara wọn. Kì í ṣe àwa tá à ń fi ẹran ara wa wùwà fúnra wa. Iye àwa tá à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá, àwa nìkan, iye àwọn yẹn nìkan ó lòun ni wọ́n ń pè ní ọmọ Ọlọ́run. Tó o bá jẹ́ ọmọ Ọlọ́run kìrìsìtẹ́nì tòótọ́ tó ti gba Jésù ti kú tìyè, mi ì sọ nípa quarter baked Christian, mi ì sọ nípa half baked Christian, mi ì sọ̀rọ̀ nípa àwọn yẹn, mi ì sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀, mò ń sọ̀rọ̀ nípa kìrìsìtẹ́nì òtítọ́. Ó ní a gbọ́dọ̀ máa ṣamọ̀nà fún ọ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá. Kì í ṣe wípé ó máa ṣamọ̀nà fúnra rẹ láti inú ẹran ara wa. Ta ni kìrìsìtẹ́nì? Kìrìsìtẹ́nì jẹ́ ẹni tí ó gbọ́dọ̀ ti ṣetán, ẹni tó ti ṣetán láti dá ohun gbogbo sílẹ̀ fún Jésù, láti jẹ́ kí Jésù ṣàkóso ohun gbogbo. Is it that your life, your marriage, your wife, your children, everything, your work, your financial life, everything about you. Àní tó ti dá gbogbo ẹ̀ sílẹ̀ pé mi ì lè dá kíní ṣe, mi ì lè manage like. Can you imagine wípé ẹni tó ti come to the end of his own brain, kò sọ́pọlọ kò sí mọ̀mọ́, you've come to the end of your own wisdom. Tó jẹ́ wípé wisdom Ọlọ́run nìkan ló lè tó gbogbo ẹ̀, àní agbára Jésù nìkan ló lè tó gbogbo ẹ̀. Ẹni tó ti ṣetán láti yọ̀ǹda gbogbo ẹ̀ f'Olúwa, ó ṣetán láti da ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí òun ṣe wípé ó fẹ́ máa manage Olúwa, ó tún fẹ́ máa manage ẹ̀ṣẹ̀ papọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ wa lóde òní a nífẹ̀ẹ́ Olúwa lóòótọ́, ṣùgbọ́n bá a ṣe nífẹ̀ẹ́ Olúwa yẹn, a fẹ́ máa manage Jésù ká tún máa manage ẹ̀ṣẹ̀ wọn. Èyí tí ò dẹ̀ ṣe nítorí pé ẹ̀ṣẹ̀ títí òkùnkùn ni, títí Sátánì ni. Once tó o bá ti di wípé òun bọ́ sínú ẹ̀ṣẹ̀, o tún wá ń pọ̀fọ̀ nínú ẹ̀ṣẹ̀, Sátánì á lọ bolúwa pé ṣe pé o mọ̀ wípé àwọn ìwà yìí, ìwà tèmi ni kì í ṣe ti Ọlọ́run. Ó ti ń wùwà tèmi kò wùwà tiẹ̀ mọ́, jẹ́ mú sọ́dọ̀ ọmọ mi ni. Èṣù á claim ownership yẹn padà. O ò lè manage ẹ̀ṣẹ̀ kó o manage Olúwa. Ẹnìkan ò lè sin Olúwa méjì, o ò lè sin baba méjì. Bíbélì sọ wípé yálà kó kan ní pọ̀sí, ní yálà kó nífẹ̀ẹ́ kan, yálà kó kórìíra ọ̀kan. Ó ní a ò lè sin Olúwa pẹ̀lú mámónì.